ẹnìkan ló fi ohùn sọwọ́ sí agbọ̀n kan sí rẹ̀ ní mi láìpẹ́ yìí ẹ dákun ẹja jọ rè gbọ́ná. Hello Adebas àti aládò àti funny thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì ní tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. ẹ kú dédé àsìkò yẹ ẹ̀yin èèyàn wa ọmọọba Olúfẹ́mi ọ̀rọ̀ Fẹ́mi yín náà ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́tẹ̀ yìí ọ̀rọ̀ òṣèlú ni tá a bá wò báyìí a rí i pé òṣèlú ti gbòde lọ́tún lọ́sì àwọn influencers àwọn èèyàn tó yẹ pé wọ́n lórúkọ tí wọ́n lérò lẹ́yìn òǹkálùkù ti ń pariwo polongo fọn rere ẹni tí wọ́n tẹ̀lé tí wọ́n fẹ́ tì lẹ́yìn fún ètò ìdìbò ọdún 2027 pàápàá jùlọ presidency oníkálùkù ti ń pariwo lọ́tún lọ́sì ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí ó dá lé lórí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní funny thinker a pé òun èṣù wálé ọmọ aburúmákù àti olóyè Sunday mọ́jàsọ́lá ọmọ adéyẹmọ Ìgbòho òòṣà tá ẹ bá gbàgbé ẹ rí i pé láìpẹ́ yìí níbi oṣù bíi mélòó kan sẹ́yìn ni wọ́n fún olóyè Sunday Ìgbòho ní presidential pardon léyìí tó já sí pé kíní embargo wanted tí wọ́n gbé lé wọn lórí láti bí ọdún díẹ̀ sẹ́yìn wọ́n gbé kúrò wọ́n sì sọ wọ́n di free person láti ìgbà náà lẹ́yìn tí wọ́n fi olóyè Sunday Ìgbòho lẹ̀ láti rí oríṣiríṣi fọ́nrán fídíò tí olóyè Sunday Ìgbòho tí níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pé àwọn ṣàtìlẹ́yìn fún ààrẹ Bola Ahmed Tinubu fún ètò ìdìbò ọdún 2027 fún sáà ẹlẹ́ẹ̀kejì kódà lẹ́yìn ẹ̀ náà ní fídíò míì tún jáde níbi tí wọ́n ti ń dúnkookò mọ́ àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣàtìlẹ́yìn fún òǹdíje ẹni tó bá jẹ́ òǹdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú míì níbi tí wọ́n ti ń pé àwọn gbọ́dọ̀ gbọ́ pé kí ẹnìkan kó wá máa ṣèpolongo ìdìbò fún Àtíkù kan àbí kẹ́nìkan ó gbé òbí kan wálẹ̀ Yorùbá kọ́ pé òun lòun campaign fún pé kò jọ òun. àwọn èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n sọ oríṣiríṣi fọ́nrán fídíò bíi méjì bẹ́ẹ̀ lẹ́yìn tàkọ́kọ́ ìmíì tún jáde tólóyè Sunday Ìgbòho tí wọ́n ń dúnkookò mọ́ àwọn èèyàn pàápàá jùlọ àwọn tó jọ ọmọ Yorùbá pé tọmọ Yorùbá kan bá lọ pé àwọn òṣèré o kì í sọ̀rọ̀ ẹnu o tọmọ Yorùbá kan bá lọ gbé candidate míì wá tó lóun ń campaign fún nílẹ̀ Yorùbá pé kì í sọ̀rọ̀ ẹnu o ọ̀rọ̀ dúnkookò yìí Yorùbá ní kòrún ni ó ń dòyìká ẹni ẹnìkan là á sì kọ̀ bàjẹ́ fún àti pàápàá jùlọ ibi tá a bá rò pé ó yẹ ká ti bọ́gbọ́n bá a bá bẹ́gọ̀ ń bẹ̀ a máa dùn ní jọjọ Yorùbá sì pé ẹni agbójú okùnlé bí ọba jẹ ní agba a máa dùn yàn olóyè Sunday Ìgbòho pàtàkì níyìn nílẹ̀ Yorùbá yìí ẹ ló kọ ẹ ló kìkì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló sì ń fẹ́ yín àmọ́ àwọn ọ̀rọ̀ tó ń tẹnu yín jáde látìgbà tí wọ́n ti fún yín ní presidential pardon yìí ó ń fún àwọn èèyàn ní narrative míì nípa yín ó jẹ́ káwọn èèyàn máa ní impression míì nípa yín yàtọ̀ sí impression tí wọ́n ti ní nípa yín tẹ́lẹ̀ Yorùbá ní bí ọ̀rẹ́ ẹni bá jalè ó ṣe làwí torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò retí wípé ẹ̀yin olóyè Sunday Ìgbòho ló yẹ kí irú àwọn ọ̀rọ̀ báyìí kó máa ti ẹnu yín jáde tó bá tiẹ̀ ṣe wípé oore tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe fún yín látàrí wípé ààrẹ orílẹ̀-èdè yìí àná tó ti dolóògbé Muhammadu Buhari òun ló gbé wanted lé yín tí wọ́n fúrò sí gbogbo àkáǹtì yín gbogbo ohun tẹ́ ẹni tí wọ́n lẹ̀ gbọ́dọ̀ wọ Nàìjíríà mọ́ legally tí àwọn èèyàn kan tí wọ́n sì bá yín bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn ìgbà tí ọmọ Yorùbá dépò tán tí wọ́n sì
foríjì yín. Wọ́n bá tiẹ̀ wá ṣe wípé ẹ̀mí ìmoore náà lẹ fẹ́ fi hàn, ìyẹn ò pé kẹ́ ẹ mọ́ tẹ òfin lójúmọ́lẹ̀, ìyẹn ò pé kẹ́ ẹ mọ́ dúnkokò máwọn èèyàn, torí orílẹ̀-èdè Nàìjíríà ti gbogbo wa ni. Tá a bá sì ń sọ̀rọ̀ òṣèlú, mo ti sọ sẹ́yìn nínú fọ́nrán fídíò tí mo ṣe fún yín nígbà tí mo kọ́kọ́ rí àwọn fídíò tẹ́ ṣe sẹ́yìn tẹ́ ti sọ̀rọ̀ ìdúnkookò mọ́ nìyí. Tá a bá ń sọ̀rọ̀ òṣèlú, gbogbo ọmọ Nàìjíríà ló lẹ́tọ̀ọ́ láti tẹ̀lé ẹnikẹ́ni tó bá wù ú, bóyá ẹ̀yà yín lonítọ̀hún ni o, bóyá ẹ̀yà míì ni o, kò ìbá àjọ ọmọ Yorùbá kí n pé Fúlàní kan tó jáde tó jáde dupò ààrẹ, òun ni mo fẹ́ tẹ̀lé. Opinion tèmi nìyẹn, choice tèmi nìyẹn. Níwọ̀n gbà tó ti jẹ́ wípé Nàìjíríà yìí ti gbogbo wa ni, oníkálukú ló ní àǹfààní, ló ní ráìtì láti tẹ̀lé kándídéètì tó bá wù ú gẹ́gẹ́ bí òǹdíje dupò ààrẹ. Bó bá tiẹ̀ wá ṣe wípé ẹ̀mí ìmoore lẹ fẹ́ fi hàn, ẹ ti ń ṣẹ́jú, àṣejù ti ń wọ̀. Èmi rò wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ sì lérò lẹ́yìn, ẹni tẹ́ gbà láti tẹ̀lé gẹ́gẹ́ bí òǹdíje dupò ààrẹ, àwọn èrò tẹ́ ní lẹ́yìn ló yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ pé ibi báyìí ni mò ń lọ o, ibi báyìí ni mo tẹ̀ sí o, ẹ̀yin èèyàn mi ẹ tẹ̀lé mi o, ó ní ohun tí mo rí o tí mo fi sọ pé lágbájá ni mò ń bá lọ o. Èmi rò wípé ohun tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn. Yàtọ̀ sáwọn tó tẹ̀lé yín, àwọn tí ò gbà tiyín náà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ tẹ̀lé, ó yẹ kẹ́ ẹ fi ọgbọ́n òṣèlú, ọpọlọ òṣèlú kẹ́ ẹ fi bá wọn sọ̀rọ̀ ni, kẹ́ ẹ campaign, canvas àwọn èèyàn, ìdí rèé o, àwọn reason rèé o, bó tiẹ̀ jẹ́ pé rọ́ọ̀kan náà lẹ́pa, bó jẹ́ ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọn ò ṣe ńlẹ́ sọ pé wọ́n ṣe èyí tẹ́ rò pé wọn ò tí ì ṣe yẹn, ó nídìí tí wọn ò fi tí ì ṣe, bó ṣe ọpọlọ òṣèlú nù. Bẹ́ẹ̀ ṣe sọ fún àwọn èèyàn pé ẹni tí ò bímọ ẹ fún lọ́mọ, bọ́ìsì tí ò tí ì láya ẹ fún láya, sisi tí ò tí ì lọ́kọ ẹ fún lọ́kọ. Ọpọlọ òṣèlú nù. Ẹni tó bá sì tí òjé yín tó bá jẹ yóò tẹ̀lé yín. Àmọ́ ọ̀rọ̀ tó lè dógun lẹ̀ yìí, ó kù díẹ̀ káàtó, pàápàá jùlọ látọ̀dọ̀ ọrú yín olóyè Sunday Igboho, ó kù díẹ̀ káàtó. Àwọn ọ̀rọ̀ ká máa dúnkookò mẹ́ni mọ́ra ẹni, kí ẹ̀rù ọmọ wa bá àwọn èèyàn ní ètò òṣèlú tó jẹ́ wípé gbogbo ohun tí ń jẹ́ ọmọ orílẹ̀-èdè ló láǹfààní láti fínú fẹ́ dọ̀ tẹ̀lé ẹni tó bá wọn, ẹnikẹ́ni tó bá wùn tó bá jáde pé òun fẹ́ dupò. Ẹ̀yin sì rèé, ipò tẹ́ ẹ gbé dání gẹ́gẹ́ bí ẹni tí ó ń takù insecurity, kò yẹ kó tó wá jẹ́ pé àtọ̀dọ̀ tí ní irú àwọn gbólóhùn báyìí ti máa wá jáde, torí àwọn gbólóhùn báyìí gan wọ́n ní à ń bá sàlà kọjá àti ìdá, ẹ tún ránṣẹ́ pé agara bí awú. Nígbà tá à ń dẹ̀kú ètò ààbò tó mẹ́hẹ, à ń dẹ̀kúrú ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ àti ìjẹ́ tán, ẹ tún ń gbọ́wọ́ rẹ̀ sáwo lórí ọ̀rọ̀ ètò ààbò, kò ṣètò ààbò, ẹlẹ́yàmẹ̀yà, Buhari fi síbì kan kò fi síbì kan, òun náà ló sọ yín di activist from chasing Fulanis away from in our father's land to Yoruba nation activist, to Yoruba nation agitation. Òun náà ló fún yín lórúkọ dèní, ló dá gbogbo wàhálà yìí lẹ̀. Ṣó wá yẹ kí wọ́n fún yín ní presidential pardon tán kó tún wá jẹ́ wípé ọ̀rọ̀ tí ó dógun lẹ̀ lẹ́tùmọ̀ sọ. Ọ̀rọ̀ ọmọkùnrin funny thinker Wálé Aburumaku tó jẹ́ kí n jáde lọ́tẹ̀ yìí, ó ní ṣe pẹ̀lú fọ́nrán fídíò kan tí ọmọkùnrin Wálé Aburumaku yìí, ìyẹn funny thinker, tó fi sórí Facebook page ẹ̀, níbi tí mo ti gbọ́ ohùn kan tó jọ ohùn olóyè Sunday Igboho
ẹ wo ọmọkùnrin tí a ń pè ní funny thinker yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìfẹ́ràn ẹ̀ torí bẹ́ẹ̀ tí ń wò mí ìfẹ́ràn aláṣejù mi èyí kórìíra èèyàn àmọ́ bí èèyàn bá ti láṣejù tó jẹ́ pé kò mọ kinní kan láì sọ tí ọmọ sọ̀rọ̀ ṣàkàṣàkà bí ìgbà wípé gbogbo èèyàn lẹ́gbẹ́ èmi ẹni tí ò bá ti wà composed èmi èyí fẹ́ràn wọn mi èyí sì kórìíra èèyàn ẹni tó mọ béèyàn bá wà compose tó mọ bí wọ́n ṣe ń compose máa ń fẹ́ràn irú wọn dáadáa àmọ́ at the same time bí mi ò bá láìkí ẹnìkan kò ní kí n kórìíra ẹ̀ ó ní ohun tí n ò fẹ́ràn lára ẹ̀ lápá àtọ̀dọ̀ tiẹ̀ kìí ṣe wípé ìfẹ́ tí mo ní sí i ló jẹ́ n wá sọ̀rọ̀ yìí àmọ́ kí n Dr. Saheed Òṣùpá kọrin kan wọ́n ní tàbá ní kò kàn wá o a ò lè sọ tàbá ní kò kàn wá a ò lè sọ o lè kẹ́ni tó kàn wá o là ṣe ní o lè kẹ́ni tó kàn wá là ṣe ní ká má fi hun tí o dá kan yàn kan o lè kọ́ ọmọ làkejì tó kàn níṣẹ́ tó bá ní kí ló kàn ẹ́ pẹ̀lú lágbájá kébékébé ẹ̀ pọ̀ kébékébé funny thinker ó pọ̀ àmọ́ gẹ́gẹ́ bí ohun tó fi léde ohun tó nílò attention ni ohun tó yẹ kéèyàn àdírẹ́sì ni torí ẹ̀ẹ̀kan là á kọ̀ bàjẹ́ bàbá àdírẹ́sì ẹ̀ tá a pé funny thinker kébékébé tiẹ̀ náà pọ̀ àwọn ni wọ́n mọ tí wọ́n jọ dàpọ̀ tá a wò ràn bẹ́ẹ̀ tó lọ ó ṣeé ṣe kó tó máa ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì àbí lágbájá irọ́ ó kàn halẹ̀ ni ìhàlẹ̀ á máa já sóòótọ́ nígbà míì ó kàn halẹ̀ ni kò lè ṣe bẹ́ẹ̀ láéláé ó kàn halẹ̀ ni ó kàn dẹ́rù bá àwọn èèyàn ni èwo làbọ̀rọ̀ máa dẹ́rù bára ẹni nínú ìlú tó lọ́ba tó níjòyè bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ pé ìhàlẹ̀ náà ni kò lè rí bẹ́ẹ̀ ẹni tó lórúkọ ò yẹ kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ anyhow o olóyè Sunday Igboho ẹni tó lórúkọ táyé ń gba tiẹ̀ báyé bá ń gba tèèyàn jù bẹ́ẹ̀ lọ nǹkan kan lèèyàn ó ṣe táyé ó fi bẹ̀rẹ̀ sí ní kórìíra èèyàn kí n tó sọ̀rọ̀ síwájú sí ẹ jẹ́ ká wo fọ́nrán fídíò ọ̀hún. ẹnìkan ló fi ohùn ṣọwọ́ sí agbọ̀n ìkànsẹ̀ rẹ̀ nìyí láìpẹ́ yìí ẹ dákun ẹ jáde rè gbọ́ná. hello Adebas àti aládò àti funny thinker láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ lọ́dọ̀ mi wàláì n tẹ̀ tí lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. òun ni ẹ ti wò yẹn ẹ rí funny thinker ẹ sì gbọ́ fọ́ìsì tó fi sórí fídíò tó fi léde hùn ní tèmi àfadití àfẹ̀yìntì ọ̀bá mọ olóyè Sunday Igboho ni ó pé òun ò dá ohùn olóyè Sunday Igboho mọ̀ ohùn tèmi gbọ́ tó fi sókè hùn gbogbo wa náà la mọ̀ pé ohùn olóyè Sunday Igboho ni àwé kan tí a ń pè ní baba aládò Ìbàdàn ó ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí kó tó di wípé mo ṣẹ̀ṣẹ̀ wá rí tí funny thinker gangan fún ara ẹ̀ tó wá fi voice note yìí tó fi léde kí là ń ṣe báyìí fúnra wa fún ẹni tẹ́ fẹ́ tẹ̀lé ẹ tẹ̀lé jẹ́jẹ́ kọ́mọ̀ sí wàhálà ẹ fọ̀rọ̀ ẹnu òṣèlú ìsìn ti kúrò lóṣèlú bó ba ọ pa ó ti kúrò lóṣèlú bó ba ọ bù lẹ́sẹ̀ òṣèlú ọpọlọ ló wà ń ta ní ìsìn kì í ṣòṣèlú ká máa lébùrú ara ẹni bẹ́ẹ̀ lu ọpọlọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ayé ìgbà kan làwọn olóṣèlú máa ń pa ẹni tó bá jẹ́ threat fún wọn wọn aṣọ wọn á ní ọyá ẹ̀yànjú ẹ̀ àbí káwọn jàǹdùkú olóṣèlú kan yabo ẹnìkan kan pàdánù àbí kan lọ da ibi tí wọ́n ti ń ṣètò ìdìbò rú òṣèlú ti kọjá bẹ́ẹ̀ olóyè Sunday Igboho òṣèlú ti kọjá ayé ìgbà tí wọ́n ń kàdá kọ́bẹ kógò ká máa lébùrú ara ẹni kiri ayé ìgbà tẹ́yìn tí wọ́n ń kàdá kọ́bẹ kógò máa lọ ṣe àwọn alátakò léṣe ayé ìgbà yẹn òṣèlú ìsìn ti yàtọ̀ sí tìgbà náà òṣèlú ìsìn ẹ lọ́pọlọ ní bíi kẹ́ rí dúdú kẹ́ pè é ní funfun
kẹ́rí funfun kẹ́ pè ní dúdú, kẹ́rí pupa kẹ́ pè ní yẹ́lò. Àwọn tó jó lóṣèlú gan tó yẹ pé wọ́n máa ń rán agbanipa síra wọn nígbà kan tí wọ́n máa dẹ́mi ara wọn légbodò tí wọ́n bá ti ṣàkíyèsí pé ó dàbí pé lágbájá ló máa jẹ́ pírọ́blẹ́mù fún mi. Àwọn náà ò ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ń lu ọpọlọ ní mi kan lu àwọn èèyàn pé ó yá ẹ lọ máa sọ dúdú di funfun fáwọn èèyàn. Ẹ sọ fún wọn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí, táwọn bá gbé funfun wá ẹ̀yin fi nǹkan míì takò. Ẹ sọ pé funfun yẹn wọ́n kùn lọ́dà funfun ló fi jọ funfun, pé dúdú gangan ni background yẹ. Òṣèlú tó wà ń ta ní ìsìn nìyẹn, kì í ṣòṣèlú ká máa dúnkookò mọ́ra ẹni. Gbogbo ohun tẹ́ ń ṣe yìí ara yín nìkan kọ́ lẹ fi ń borúkọ ara yín jẹ́, ẹ fi ń ba Yorùbá lójú jẹ́. Àdẹ̀mọ Yorùbá fúnrúwà báyìí látẹ̀yìnwá. Ọlọ́pọlọ onílàákàyè ọlọ́gbọ́n orí onímọ̀ ọkùn ní gbogbo ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà mọ Yorùbá sí tẹ́lẹ̀. Gbogbo èyí tẹ́ ń ṣe yìí ẹ̀yin nìkan kọ́ lẹ fi ń bara yín lójú jẹ́, ẹ fi ń tàbùkù bá ìran Yorùbá. Iyì ohun ẹ̀yẹ àti àpọ́nlé tí wọ́n ní fún ọgbọ́n orí ìran Yorùbá tẹ́lẹ̀ ẹ ti ń tàbùkù bá a. Ẹ ti fẹ́ sọ Yorùbá do ní jàgídíjàgan. Ẹ ti fẹ́ sọ Yorùbá do ní bòbá ọpá bòbá òbú lẹ́sẹ̀. Ẹ ti fẹ́ sọ Yorùbá di gbogbo Yorùbá di jàǹdùkú. Ẹ jẹ́ a ṣọ́ra. Ẹ sì sọ pé ìfẹ́ Yorùbá lẹ́ni. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ Yorùbá lóòótọ́ ẹ gbọ́dọ̀ torí òṣèlú kẹ́ ẹ máa wá hùwà tí ó tàbùkù bá ìran Yorùbá. Yorùbá nìkan ò lè dáyé ṣe o. Yorùbá nìkan kọ́ ló ní Nàìjíríà o. Gbogbo wa lájọ ní Nàìjíríà o. Haúsá ni, Ìgbò ni, Yorùbá ni àtàwọn ẹ̀yà yòókù pátápátá. Nàìjíríà àti gbogbo wa ni o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ààrẹ Yorùbá. Bí mo ṣe máa ń sọ, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ẹ jẹ́ mọ̀ tá ń ṣe. Kẹ́ẹ̀sì mọ́ gbàgbé ohun tí mo fẹ́ káwa Yorùbá ọlọ́mọ dájú ni wípé ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ó fẹ̀. Ẹnìkan là á kọ̀ bàjẹ́ fún bí mo ṣe sọ. Ohun tó ṣe dandan pé ká sòótọ́ lónìí, ká hùwà tó da lónìí kì í ṣe nítorí òní, torí ọ̀la ni. Ó lè jẹ́ Yorùbá ló wà nípò lénìí. Ká pé gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ àwa la wà nípò. Àwọn ẹ̀yà míì lè ti ṣe bẹ́ẹ̀ lánàá, wọ́n lè ti wúrú wà ń. Àmọ́ two wrongs can never make right. Aláṣìṣe méjì ò lè tún nǹkan ṣe o. Pé lágbájá ṣe bàjẹ́ èmi náà fẹ́. Ṣé báwa làwa máa sọ wípé lágbájá ò ṣe dáadáa àwa Yorùbá? Ṣó wá yẹ káwa náà ó tún kí wọ́n wá gbépò ọ̀hún náà fún wa? Kó tún wá jẹ́ wípé bí lágbájá ò ṣe dáadáa ń làwa náà mọ̀ ṣe tí wọ́n bá bí wá ká máa pé ṣe báwọn lágbájá náà ṣe bẹ́ẹ̀ lánàá. Kí wá ní kí ni tá a fẹ́ fi differentiate ara wa yàtọ̀ sí àwọn tá a pé wọn ò dáa. Gbogbo wa jọ jáde aláìdáni aláìdájọ́ ni gbogbo wa àjọ gbádùn nìyẹn. Gbogbo bá pé lágbájá ò gbádùn wọ́n fi ẹ́ sípò tí lágbájá wà, ìwọ náà wá débẹ̀ ìwà ìgbádùn tí lágbájá ń hù tó fi ń tẹnu àbùkù bá òun nìwọ náà wá hù, kódà ó tún wá hù jòun lọ. Bí wọ́n bá bi ọ́ léèrè ọ́ wàá máa tún wá padà máa rìfà sí lágbájá pé ẹ ṣe bí lágbájá náà ṣe bẹ́ẹ̀ lánàá. Ṣé bá rò pé wọ́n ní làákàyè la ṣe ní kí lágbájá ó kú òun bẹ́ẹ̀ kí wọ́n bọ́ síbẹ̀ kó o lè kọ̀rẹ́ẹ̀tì àṣìṣe lágbájá. Ó ṣe á lè mọ wá lo lágbájá as excuse. Ẹ jẹ́ àrántí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ní wà lórí ipò ààrẹ títí láyé o. Ọpẹ́ jù kò jọdún mẹ́jọ náà lọ. Òótọ́ tá a bá wá mọ̀ nínú ìjọba lónìí, tá a bá kọ̀ tá ò sọ, tó yẹ pé kàkà ká sọ àmọ́ dúnkookò mọ́ra ẹni ní. Ẹ jẹ́ a lọ mọ̀ wípé bẹ́yà míì bá débẹ̀ lọ́la tí wọ́n bá wá ṣe jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ dún mọ́ o. A gbọ́dọ̀ dún mọ́ o. Because ohun tá à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà nígbàgbọ́ wípé Yorùbá ní làákàyè. Bó tilẹ̀ jẹ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó sọ́pọ̀tì wọn gan láti di ààrẹ nígbà tí wọ́n di ààrẹ tán wọ́n nígbàgbọ́ pé ẹ jẹ́ a kú gbà fún pé Yorùbá ni
bó bá tiẹ̀ support ẹ̀ pé kó débẹ̀ yóò tún ṣe ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ohun táwọn èèyàn rò kọ́ ni wọ́n padà ń bá. ó sì dáa ká máa bára ẹni wí Yorùbá pé bọ́mọ ìyá méjì bí wọ́n bá wọ yẹ̀wù lọ tí wọ́n jáde tí wọ́n bú sẹ́rìn tó yẹ pé tẹ̀rín ni wọ́n fi jáde wọn ò bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá jáde tí wọ́n korò ojú òótọ́ ọ̀rọ̀ ni wọ́n bára wọn sọ. àmọ́ bí tá a bọ̀rọ̀ dé yìí àwa Yorùbá ara wa ti ń kó òótọ́ even lára ara wa tá a bá fẹ́ bára wa sọ gan á pé ká mórí wá ká fọrùn lẹ̀ ni ẹjọ́ yìí ṣàjẹ́ tẹni ká má mọ̀ dá. ẹjẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ torí èní kọ́ torí ọ̀la ni. Ààrẹ Bọ́lá àbá pé àwa la wà ń bẹ̀ báyìí ẹ̀yà Yorùbá ló wà ń bẹ̀ ẹ̀yà Yorùbá ó padà kú ń bẹ̀ àwa sì rèé la èyí ṣe ká má complain bẹ́yà míì bá débẹ̀ tá a bá rí ohun tá a fẹ́ àwa lákọ̀ọ́kọ́ fọ́n síta tá a bẹ̀rẹ̀ sí ní dáriwó lẹ̀ láà máa organize ìwọ́de lọ́tún lọ́sì ìfẹ̀hónúhàn lọ́tún lọ́sì tá a mọ̀ pé ìjọba wọn ò dáa kí wá ló dé tá a lè sọ nípa ẹni tó jẹ́ tiwa. Olóyè Sunday Igboho presidential pardon ni wọ́n fún yín o wọ́n gbé wanted kúrò lórí yín ni o bẹ́ẹ̀ bá sì fẹ́ fẹ̀mí ìmoore hàn ẹ fẹ̀mí ìmoore hàn fáre Bọ́lá Ahmed Tinubu in a polite way kì í ṣe pé kẹ́ ẹ máa dúnkookò mọ́mọ Nàìjíríà pé kí wọ́n má tẹ̀lé ìfẹ́ inú wọn àfi bí tẹ́yìn bá fi sí dandan ni kí wọ́n fi sí. Òṣèlú ò kì í ṣe tẹnìkan ẹ̀yin lẹ́mu èrè tẹ́ ẹ jẹ́ oore tí wọ́n ṣe oore tẹ́ ẹ rí gbà fún tiyín ni kì í ṣe fún mọ̀lẹ́bí ọmọ ẹlòmíì. ẹ jẹ́ káwọn èèyàn àwọn tọ́rọ̀ ń dùn ẹ jẹ́ kí wọ́n ṣe tiwọn náà. ẹ jẹ́ aṣọra o ó kọ́ wa ò ní bàjẹ́ o ilé tá a ti fi ọwọ́ ara wa kọ́ Ọlọ́run ò ní ṣe wá ní ẹ̀gà o torí ẹ̀gà ni mo fẹnu ara ẹ̀ kọ́lé títún mo fẹnu ara ẹ̀ túká. Olóyè Sunday Igboho tẹ́lẹ̀ wọ́n ti ókọ yín ti wà ní wọ́n ti fi gègé wúrà wọ́n ti fi kọ́ ókọ yín kódà ìjà tẹ́ jà bẹ́ẹ̀ tí ẹ̀ jáwé olúborí tẹ́ ẹ̀ borí ìjà tẹ́ jà orúkọ yín ti wà nínú wọ́n ti fi gègé wúrà wọ́n ti fi kọ́ ókọ yín tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú ìtẹ́yìnṣe lọ́wọ́ yìí ṣé kí n mọ́ tàn yín nǹkan ti ṣe ó kọ yín o tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ bá báyìí lọ ẹ sì lè tọ́mọlúàbí ara yín ṣe àmọ̀ràn ni o kì í ṣèjà o èmi èyí kọ́ dẹ́ẹ̀mù èèyàn èyí pé lágbájá ṣe lè ṣe ohun tó fẹ́ àmọ́ ohun tó fẹ́ òun má jẹ́ ó pa ọmọ ẹlòmíì lára kọ́ má jẹ́ ohun tí ó ṣàkóbá fọmọ ẹlòmíì tèmi nù ẹ ṣeun ọmọọba Olúfẹ́mi ọ̀rọ̀ fẹ́mi ló kọ́ mi áńgẹ́lì láàrin kìrìsìtẹ́nì màláìkà láàrin mùsùlùmí ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olúwo ògbógbó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ èmi náà tún ní olóyè bọ́ba náwó ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi títí ìgbà míì tá a fi rè pàdé ẹ̀yin ò ní kú èmi ò ní kú ire o ire o ire o ire kàbìtì.